paga wọ́n ju gbajúgbajà pèdèpèdè làbẹ́òkúta sẹ́wọ̀n ọdún 2. Olùdásílẹ̀ ilé ìjọsìn kan ló ní ó bí àwọn lórúkọ jẹ́ ní orí rédíò. Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀, kò gbọdọ̀ ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀? Wọ̀nyí làwọn ọ̀rọ̀ ìyàlẹ́nu tó ń tẹnu gbogbo àwọn olólùfẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ nílùú Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, Olúwaṣínà Ayọ̀mí Ahmadu, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Àgbà Ọ̀rọ̀, jáde lọ́sẹ̀ tó kọjá yìí nígbà tí wọ́n gbọ́ pé ilé-ẹjọ́ ní kó lọ ṣẹ̀wọ̀n ọdún 2 gbáko. Kò sí ohun tó ya àwọn ènìyàn lẹ́nu nínú ìṣẹ̀lẹ̀ yìí tó ju wípé ilé-ẹjọ́ kò fààyè sílẹ̀ fún ọkùnrin náà láti san owó ìtanràn tí yóò rọ́pò ẹ̀wọ̀n rẹ̀. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ẹ̀sùn bíba olùdásílẹ̀ ìjọ kan tó wà nílùú Abẹ́òkúta lórúkọ jẹ́ ni wọ́n fi kan Àgbà Ọ̀rọ̀ níwájú ilé-ẹjọ́ májísírèètì. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní Wòlíì Matthias Adéyínká tó jẹ́ alákòóso àgbà àti olùdásílẹ̀ ìjọ Calvary Redemption Prayer Ministry nípínlẹ̀ Ògùn ni Àgbà Ọ̀rọ̀ bà lórúkọ jẹ́. Yàtọ̀ sí ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ náà, onídàájọ́ SS Sótáyọ̀ jù sẹ́wọ̀n. Ilé-ẹjọ́ tún ní ìṣe ni kí Ṣẹ́gun Adébóyè àti Olúfẹ́mi Ọláìdé lọ́ọ́ fi ẹ̀wọ̀n oṣù 7 gbáko gbára. Nígbà tó ń gbé ìdájọ́ náà kalẹ̀, Sótáyọ̀ jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀sùn ìbanilórúkọjẹ́ náà tako abala 517, 375 àti 249 nínú òfin ọ̀daràn ní ìpínlẹ̀ Ògùn ti ọdún 2006, tí ó sì jẹ́ wípé ó tọ́ kí wọ́n fi ìyà jẹrú ẹni bẹ́ẹ̀. Onídàájọ́ Sótáyọ̀ pàṣẹ pé kí Adébóyè àti Ọláìdé lọ ṣẹ̀wọ̀n oṣù 3 lórí ẹ̀sùn kínní àti ẹ̀sùn kejì. Bẹ́ẹ̀ ló tún ní kí wọ́n lọ fi ẹ̀wọ̀n oṣù kọ̀ọ̀kan gbára lórí ẹ̀sùn kẹta. Ní ti Ahmadu, Àgbà Ọ̀rọ̀, ilé-ẹjọ́ sọ pé kóun lọ ṣẹ̀wọ̀n ọdún kọ̀ọ̀kan lórí ẹ̀sùn kínní àti ẹ̀sùn ìkejì. Bẹ́ẹ̀ ni kó tún lo oṣù kan lẹ́yìn tí wọ́n bá parí ọdún 2 ọ̀hún tán lẹ́wọ̀n lórí ẹ̀sùn kẹta. Lójú ẹsẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n sì láwọn kò faramọ́ ìdájọ́ ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn ìdájọ́ náà, Wòlíì Matthias Adéyínká sọ pé kí ọ̀rọ̀ náà tó dé ilé-ẹjọ́ lòun ti rọ Àgbà Ọ̀rọ̀ láti jáwọ́ nínú ìgbésẹ̀ bíba orúkọ òun jẹ́. Ó ní ìgbésẹ̀ ìbanilórúkọjẹ́ náà ló jẹ́ èyí tí wọ́n fi ń dààmú òun ní gbogbo ìgbà, bẹ́ẹ̀ wọ́n sì fi ń dán ìgbàgbọ́ òun wò nínú Olúwa, nítorí wípé ìṣẹ̀lẹ̀ tó ba òun lọ́kàn jẹ́ gidi ni, ṣùgbọ́n tó sọ pé ọkàn òun balẹ̀ nítorí wípé ìdájọ́ òdodo wáyé. Gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, ó sọ pé inú oṣù kejì ọdún 2024 ni wàhálà náà ti bẹ̀rẹ̀ nígbà tí Ahmadu lórí ètò rẹ̀ níléeṣẹ́ Smash 88.1 FM láti bẹ̀rẹ̀ sí ba òun lórúkọ jẹ́ tó sì ń pe òun láwọn orúkọ tóun kò jẹ́. Ó ní bí ọkùnrin náà ṣe ń pe òun ní apààyàn ló ń pe òun ní gbájúẹ̀ àti olóògùn tó fi mọ́ àwọn mìíràn, tó sì ní ọ̀sẹ̀ 13 gbáko ló fi ṣètò ìbanilórúkọjẹ́ náà. Ó lo rédíò láti máa fi pè mí ní orúkọ tó èmi kò jẹ́, tó sì ń sọ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ni òun ṣe o, tí mo sì tún fàwọn èèyàn sínú ìgbèkùn lóríṣìíríṣìí. Kò tún dúró síbẹ̀, ó tún bẹ̀rẹ̀ sí lo ìkànnì ayélujára láti máa fi bà mí lórúkọ jẹ́, èyí tí ó tàbùkù agboolé Kristẹni. Bẹ́ẹ̀ ló rọ àwọn aráàlú láti máa ṣe ìwádìí dáadáa kó tó di pé wọ́n ó máa gba ọ̀rọ̀ orí rédíò gbọ́, nítorí wípé ọ̀pọ̀ wọn ló máa ń ba àwọn ènìyàn lórúkọ jẹ́ láti lè fi fa èrò sí orí ìkànnì wọn. Aráàlú fẹ́ dáná sun ọkùnrin kan tó lu oní POS ní jìbìtì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ pálábá ọ̀dọ́mọkùnrin afurasí olè kan tó fẹ́ràn láti máa ja àwọn aráàlú lólè ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ ti tẹ̀ báyìí ní ìlú Òṣogbo.
ọkùnrin náà ní lẹ́yìn tí òun bá lu oníṣòwò POS ní jìbìtì tán òun ni òun máa ń fi àwọn àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ sí wọn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọkùnrin náà lọ́wọ́ tẹ̀ lẹ́yìn tó fẹ́ lu oníṣòwò POS kan ní jìbìtì lẹ́yìn tó parọ́ pé òun fẹ́ gba owó ńlá lọ́wọ́ rẹ̀ níwájú ilé ìtajà Just Right tó wà lágbègbè Fákúnlé ní ìlú náà. ọkùnrin náà, ẹni tí wọ́n ló ń sọ pé láti orí fóònù òun lòun yóò ti fi owó ránṣẹ́ sí àkáǹtì ẹni tó fẹ́ lù ní jìbìtì náà. ó fi owó ṣọwọ́ lóòótọ́ tí obìnrin náà sì rí wípé ó wọlé nípa àtẹ̀jíṣẹ́ tó sì kó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta 50,000 naira fún un. ṣùgbọ́n lójú ẹsẹ̀ lọmọbìnrin ọ̀hún wọ inú owó tó wà nínú àkáǹtì rẹ̀ lọ tó sì rí wípé ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà kankan kò sí nínú àkáǹtì òun. èyí ló mú kí ó fi gbé ta tí ó sì sáré lọ bá ọkùnrin náà láàrin èrò pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láti bù ú láṣọ so pé owó tó fi ránṣẹ́ sí òun kò farahàn nínú àkáǹtì òun. ṣùgbọ́n kàkà kí ọkùnrin yìí farabalẹ̀ ṣàlàyé, ṣe ló bu ìgbátí lu ọmọbìnrin náà tí yẹn sì fìdí jálẹ̀ lójú ẹsẹ̀. bẹ́ẹ̀ làwọn akẹgbẹ́ rẹ̀ tó kù tí wọ́n jọ ń ṣiṣẹ́ POS lágbègbè náà bu ọkùnrin náà so tó sì ṣàlàyé pẹ̀lú àfihàn owó tí ó fi ránṣẹ́ kó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà. èyí ló mú kí àwọn ènìyàn péjọ láti dá sí ọ̀rọ̀ náà tí àṣírí sì padà tú pé ọkùnrin náà kò fi owó kankan sínú àkáǹtì ọmọbìnrin yìí kó tó gba owó rárá. ṣùgbọ́n tí ó lo ọgbọ́n àtẹ̀jíṣẹ́ láti lu ọmọbìnrin ọ̀hún ní jìbìtì. bẹ́ẹ̀ làwọn èèyàn ti bu arákùnrin ọ̀hún so wípé ó ṣe gbá ọmọbìnrin náà lójú tí ó sì mọ̀ dájú wípé jìbìtì lòun lù ú. wọ́n lọ fa kùmọ̀ àti kóńdó yọ ọ́, wọ́n sì lu arákùnrin ọ̀hún ní ìlú bámibámi débi pé wọ́n ti kó ohun èlò ìdáná jáde tí wọ́n fẹ́ dáná sun. ọpẹ́lọpẹ́ ikọ̀ òṣìṣẹ́ aláàbò kan tó kọjá tó dá sí ọ̀rọ̀ náà ló tu àwọn ènìyàn nínú. ọkùnrin náà ní olè náà sì padà jẹ́wọ́ fún wípé lóòótọ́ lòun ja ọmọbìnrin ọ̀hún lólè àti pé ọgbọ́n tóun máa ń dá nìyẹn o, ní pé òun yóò ṣe bí ẹni fi owó ránṣẹ́ sí wọn ṣùgbọ́n àtẹ̀jíṣẹ́ lásán lòun fi ránṣẹ́ láti máa dọ́gbọ́n gbowó. ó ní àwọn ọ̀rẹ́ òun tó dúró lókèèrè láti rí bóyá ọgbọ́n òun yìí yóò mówó wọlé fóun lókèèrè ni wọ́n bá òun lọ́jọ́ náà. ó ní àwọn ni wọ́n kó bọ̀ òun lọ́jọ́ náà tí àṣírí fi tú o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé ọjọ́ gbogbo ń tó lè, ọjọ́ kan ṣòǹtẹ̀ níní. afurasí olè yìí náà ṣàlàyé pé bí òun ṣe gba owó náà tán lòun lọ bá àwọn ọ̀rẹ́ òun tí wọ́n dúró lọ́ọ̀kan. ìdí sì rèé tí ọmọbìnrin náà fi rí òun padà nítorí wípé ó yẹ kí òun na pápá bora. ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀rọ̀ náà di ariwo làwọn ọ̀rẹ́ òun ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti júbà ìwòrò, wọ́n ti túká bí ìṣó. òṣìṣẹ́ ikọ̀ aláàbò náà la gbọ́ pé ó gba ọkùnrin yìí kalẹ̀ tó sì ṣèlérí wípé òun yóò mú lọ sí tẹ̀sán ọlọ́pàá pẹ̀lú obìnrin tó lù ní jìbìtì yìí kí ẹlẹ́ṣẹ̀ kan má bàa lọ láì jìyà. ẹ tẹ̀lé wa ní orí ìkànnì Owutu FM Lagos láti lè máa rí tí a bá ti ju àwọn fọ́nrán sí ojú òpó YouTube wa. à ń bọ̀, ó tún dìgbà kan náà, ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.